A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìyáàfin Fúnmiláyọ̀ Ògúnṣèyí tí í ṣe ìyá aya Ọọ̀ni àná Naomi Sílẹ̀kùnọlá ti rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Tinubu àti gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n bá òun dá sí wàhálà ẹjọ́ tí ó bẹ́ sílẹ̀ sí ọmọ rẹ̀ lọ́rùn. Sílẹ̀kùnọlá wà lára àwọn ènìyàn mẹ́ta tí wọ́n pè lẹ́jọ́ síwájú ilé-ẹjọ́ Magistrate Ìyágànkún ní ìlú Ìbàdàn lẹ́yìn àjálù tí ó wáyé níbi ayẹyẹ àwọn ọmọdé níbi tí ọmọdé márùndínlógójì ti di olóògbé ní ọ̀sẹ̀ tí ó kọjá. Láti ìgbà náà ni ilé-ẹjọ́ ti ní kí wọ́n fi àwọn afẹ̀sùnkàn sí inú ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn tí ó dá lórí ìlẹ̀dí àmùpọ̀, àìbìkítà àti àìṣètò ìlera tó péye pẹ̀lú ààbò sí inú ọgbà tí wọ́n fẹ́ lò fún ayẹyẹ. Nínú fídíò tí wọ́n fọ́nká sí orí ẹ̀rọ ayélujára ni ìyáàfin Ògúnṣèyí ti ń bẹ̀bẹ̀ fún àánú bí ó ti ní oore lọmọ òun fẹ́ ṣe tí ó di ibi mọ́ lọ́wọ́. Ìyá yìí ṣàlàyé pẹ̀lú omijé lójú wípé inúure Naomi ni ó yọrí sí ìjàmbá, kí wọ́n dákun ṣàánú fún un, kí gbogbo abiyamọ ṣàánú fún un, kí wọ́n dẹ́kun rà á kalẹ̀ kí ayé òun má bàjẹ́ lójú ẹ̀mí òun. Àánú lásán lọmọ rẹ̀ wá Ìbàdàn wá ṣe fún àwọn aláìní. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́. Jákèjádò orílẹ̀-èdè ni àwọn tí ń rin ìrìn-àjò láti lọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọdé àti aláìlágbára. Òun bá ẹbí tí ó pàdánù ọmọ kẹ́dùn. Àwọn kò mọ̀ọ́mọ̀, kí wọ́n jọ̀ọ́ má jẹ́ kí Naomi ṣẹ̀wọ̀n, kò mọ nǹkan kan, àánú lásán ló wá ṣe. Ìyá Naomi ṣàlàyé bí ìjàmbá yìí ṣe wáyé bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ayẹyẹ tí ó yẹ kí ó bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ ni èrò ti péjọ láti aago 6 ààbọ̀ ìdájí. Naomi tí ara rẹ̀ kò yá síwájú àkókò yìí dákú lọ́rọ̀ gbọ̀ndàn nígbà tí ó máa fi dé àgọ́ ọlọ́pàá tí ó sì wà ní àkàtà àwọn ọlọ́pàá pẹ̀lú àìlera rẹ̀. Ìyá yìí tẹ̀síwájú wípé ojú oorun ni òun ṣì wà nígbà tí òun gba ìpè lórí ìṣẹ̀lẹ̀ tí ó wáyé níbi ayẹyẹ nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ni ó wà lórí flier tí wọ́n tẹ̀. Lójú ẹsẹ̀ ni òun, Naomi pẹ̀lú ẹ̀gbọ́n Naomi lọ́kùnrin gba àgọ́ ọlọ́pàá lọ láti lọ ṣe àfisùn ohun tí ó ṣẹlẹ̀ kí wọ́n tó fi Naomi sí àhámọ́ pẹ̀lú ẹ̀sùn ìpànìyàn. Láàárín ìṣẹ́ àti ìjàmbá títẹ ará ìlú mọ́lẹ̀ stampede tó ń yọrí síkú káàkiri orílẹ̀-èdè, èyí kò dí àwọn aláfẹ́ ènìyàn lọ́wọ́ láti má tún jáde lọ ibi ìgbafẹ́ ní ìlú Àbújá, ìpínlẹ̀ Èkó àti Port Harcourt fún ayẹyẹ Kérésì gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Síwájú àkókò yìí ni stampede wáyé ní Ìbàdàn, Àbújá àti Òkìjà níbi tí àpapọ̀ ènìyàn 67 ti di olóògbé. Ní ìlú Òkìjà, ìpínlẹ̀ Anambra, níbi tí wọ́n ti ń pín oúnjẹ Kérésì ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá ni ènìyàn 22 ti pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀ sì di èrò ilé ìwòsàn. Ní ọjọ́ kan náà ní ìlú Àbújá ni ìjàmbá mìíràn bẹ́ sílẹ̀ bí àwọn 10 ṣe di olóògbé ní ilé ìjọsìn Holy Trinity Catholic Church, Maitama. Àwọn ìjàmbá wọ̀nyí ni ó tẹ̀lé èyí tí ó kọ́kọ́ wáyé ní Ọjọ́rú ní Islamic High School, Bashorun, Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ni ọmọdé márùndínlógójì ti pàdánù ẹ̀mí wọn níbi ayẹyẹ tí wọ́n ṣètò fún àwọn ọmọdé tí ọ̀pọ̀ wọn di èrò UCH Ìbàdàn. Ìjàmbá yìí ti wá dá ìfòyà sílẹ̀ láàárín àwọn ọmọ orílẹ̀-èdè tí ó mú ọ̀pọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti mú ètò ààbò le daindain fún àwọn tí ó bá fẹ́ ṣe irúfẹ́ ètò bẹ́ẹ̀, pàápàá jùlọ fún èrò tí ó bá ti wọ 300. Lánàá ọjọ́ Kérésì ni àwọn aláfẹ́ tò lọ́wọ̀ọ̀wọ́ láti wọ inú gbọ̀ngàn Magic Land Park lójúnà Lugbe Airport pẹ̀lú náírà 1,500 owó ìwọlé. Bákan náà ní Monalisa Park ní Garki Area 2 ni wọ́n ti ṣe àdínkù owó ìwọlé sí náírà 3,500 pẹ̀lú gbogbo ohun tí wọ́n bá fẹ́ jẹ ìgbáládùn rẹ̀ nínú ọgbà. Iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ní àwọn ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn tí ó ṣe àgbékalẹ̀ ètò oúnjẹ pínpín tí ó yọrí sí ìjàmbá ní Holy Trinity Catholic Church, Maitama. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní agbẹnusọ ọlọ́pàá Àbújá, Josephine Adé ti ní àwọn
ránṣẹ́ sí àwọn tí ọ̀rọ̀ kàn lórí ìjàmbá tí ó wáyé. Lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò, wọ́n yọ̀ǹda wọn bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Adé ní kì í ṣe wípé àwọn fẹ́ tàbùkù sí ìjọ, ṣùgbọ́n láti mọ ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti yan Olúwatóyìn Táíwò gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ rẹ̀. Lánàá Ọjọ́rú ni gómìnà yọ̀ǹda lẹ́tà ìyànsípò rẹ̀ fún un. Síwájú àkókò yìí ni Táíwò jẹ́ igbákejì olórí òṣìṣẹ́ DCOS fún gómìnà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Káyọ̀dé Akínmádé buwọ́ lù, ìyànsípò yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ 18 oṣù Kejìlá ọdún 2024. Níbi gómìnà tí ń kí Táíwò kú oríire ni ó ti ṣe àpèjúwe ipò tuntun yìí ní èyí tí ó tọ́ sí Táíwò. Ìròyìn jábọ̀ wípé Táíwò sìn gẹ́gẹ́ bí kọmíṣánná fún àṣà àti ìgbafẹ́ nígbà sáà àkọ́kọ́ gómìnà Abíọ́dún kí ó tó gba ìgbéga sí ipò igbákejì olórí òṣìṣẹ́. Lẹ́yìn náà ní ipò rẹ̀ tuntun, ó jẹ́ akàwégboyè láti Ifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ilé-Ifẹ̀ pẹ̀lú ìmọ̀ nínú statistics. Lẹ́yìn èyí ni ó ka ìwé wọ ìpele PhD. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Wàhálà tún ti ń rúgbó bọ̀ ní ìpínlẹ̀ Ondo láàrin gómìnà Lucky Ayédatiwa àti opó olóògbé gómìnà àná Betty Akeredolu lórí èròǹgbà àti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún ìrántí gómìnà àná olóògbé Rotimi Akeredolu. Ọjọ́ 28 oṣù Kejìlá ọdún tí ó kọjá ni Akeredolu di olóògbé lẹ́yìn àìsàn kí wọ́n tó yan igbákejì rẹ̀ Lucky Ayédatiwa sí ipò gómìnà gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Láti fi bu ọlá fún gómìnà àná ni ìjọba ìpínlẹ̀ ṣe gbà lérò láti ṣe àgbékalẹ̀ ètò fún ìrántí rẹ̀ ní ọjọ́ Ẹtì ọjọ́ 27 oṣù Kejìlá. Ṣùgbọ́n ìyáàfin Akeredolu kọ̀rọ̀ ojú sí èyí bí ó ti fi ẹ̀sùn kan Ayédatiwa wípé ó ń ṣe ètò fún ọkọ rẹ̀ láì fi tó ẹbí létí. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni obìnrin àkọ́kọ́ àná ti sọ wípé ètò tí wọ́n ṣe kì í ṣe fún olóògbé ọkọ rẹ̀. Ó ní ó jẹ́ ọ̀nà ẹ̀bùrú àti kó owó jẹ sọ́rùn àkẹ́tì. Ẹ jẹ́ n kà á bí ó ti kọ ọ́. Lucky can't be serious. Which legacy? Lecture my feet. Entry points to chop money on Aketi's head. This is not for Aketi because I and my family are not aware. Damn it. Ìyáàfin Akeredolu tẹ̀síwájú wípé Ayédatiwa pẹ̀lú ikọ̀ rẹ̀ kò lè dárífá lẹ́yìn olórí. Ẹnìkan kò lè sunkún kọjá ẹni ọ̀fọ̀ ṣẹ̀. Ẹ̀tànjẹ pátápátá ni èyí lẹ́ni tó ṣe wípé ìbàjẹ́ Aketi ló ń bá kiri. Gbogbo àwọn tí ó súnmọ́ Aketi àti ẹbí rẹ̀ ló ń sọ di ọ̀tá. Bẹ́ẹ̀ lẹ̀rù ń ba àwọn mìíràn àti súnmọ́ ìdílé Akeredolu kí wọ́n má bàa pàdánù ipò wọn. Ó wá fẹ́ máa dín mọ́ pẹ̀lú yẹ̀yẹ́ ètò ìdánilẹ́kọ̀ọ́ kí ó bá lè tún rí owó kó jẹ sí Aketi lọ́rùn. Ọ̀yọ́ ló wà #yahoo #419 lecture. Ṣùgbọ́n akọ̀wé àgbà fún gómìnà Ayédatiwa Ebenezer Adeniran ní ètò yìí wá láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ bí ó ti ní wọ́n fi ìwé ìpè ránṣẹ́ sí ẹbí olóògbé Akeredolu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọkọ̀ jagunjagun ojú òfurufú Airstrike tí í ṣe ti iléeṣẹ́ ológun ojú òfurufú NAF ni a gbọ́ wípé ó ṣèèṣì ṣekú pa èrò abúlé láàrin ìlú méjì ní ìjọba ìbílẹ̀ Silame níbi ìgbìyànjú àti ṣekú pa ẹgbẹ́ àdàlúrú Lakurawa ní ìpínlẹ̀ Sokoto. Èyí ń wáyé bí àwọn àdàlúrú ṣe ṣe ìkọlù sí ibi ìpàgọ́ ológun ní ìpínlẹ̀ Borno pẹ̀lú ohun ìjà drone tí wọ́n sì ṣe ológun 5 léṣe. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní aráàlú 10 ni ó di olóògbé tí ọ̀pọ̀ sì fi ara ṣèṣe rẹpẹtẹ níbi àṣemáṣe ìkọlù ológun pẹ̀lú àdó olóró. Abúlé Gidan Sama àti Runtuwa nítòsí igbó aginjù Surame tí í ṣe ibi ìpamọ́ fún ẹgbẹ́ àdàlúrú Lakurawa ní ìkọlù ológun yìí ti wáyé. Ará abúlé kan
ní Salami Malam Yahya sọ fún akọ̀ròyìn wípé láàrin aago 7 àárọ̀ ọjọ́ Kérésì ni àdó olóró dún gbàmù tí ó ba ayẹyẹ Kérésì jẹ́ mọ́ wọn lọ́wọ́. Kò sì dín ní ènìyàn 10 tí ó di olóògbé tí ọ̀pọ̀ fi ara pa yánnayànna. Alága ìjọba ìbílẹ̀ Salami Abubakar Daftarana fìdí ìkọlù yìí múlẹ̀ bí ó ti fi ìyàlẹ́nu rẹ̀ hàn. Ó ní jẹ́jẹ́ làwọn ará abúlé jókòó kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ju àdó olóró sí wọn láàrín níkọ̀ọ̀kan. Láwọn tí kò lẹ́sẹ̀ lọ́rùn ará abúlé, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ASP Ahmad Rufai kọ̀ láti sọ ohunkóhun lé ìṣẹ̀lẹ̀ yìí lórí. Ó ní kì í ṣe iṣẹ́ tiwọn, ṣùgbọ́n NAF ṣèlérí láti ṣe ìwádìí lórí ẹ̀sùn yìí. Agbẹnusọ NAF Air Vice Marshal Olúṣọlá Akínbóyèwá ṣàlàyé wípé pẹ̀lú ìtanilólobó tó ṣeé fọkàn tẹ̀ ni wọ́n fi gbé ìgbésẹ̀, bí ó ti sọ àsọdájú wípé NAF yóò ṣe ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ògbóǹtarìgì òṣèré orí ìtàgé Nollywood Fúnkẹ́ Akíndélé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Jennifer ti dáná sun ilé olówó iyebíye tí ó kọ́ sí Lekki ní ìlú Èkó. Ìṣẹ̀lẹ̀ yìí tí ó kù díẹ̀ kí ó bani nínú jẹ́ fẹ́rẹ̀ gba omi lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ òṣèrébìnrin yìí nígbà tí wọ́n rí fọ́nrán fídíò tí ó gbòde kan lórí ẹ̀rọ ayélujára lónìí tí í ṣe ọjọ́ kejì ọjọ́ Kérésì. Gẹ́gẹ́ bí a ṣe rí gbọ́, òṣèrébìnrin yìí ló mọ̀ọ́mọ̀ sọ iná sí ilé ara rẹ̀ nígbà tí ó ń ya sinimá tuntun tí ó ń bọ̀ lọ́nà tí àkọlé rẹ̀ ń jẹ́ Everybody Loves Jennifer nínú ilé àgbàyanu olówó iyebíye tí ó kọ́ sí Lekki. Nínú fọ́nrán náà tó gbòde kan ni a ti rí bí òkùnkùn iná ti ṣú bolẹ̀ bírímùbírímù lẹ́yìn tí Akíndélé sọ iná sí i. Bẹ́ẹ̀ ni lára àwọn tí wọ́n wà níbi ìṣẹ̀lẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní sáré lọ́tùn-ún-lósì láti da ọ̀pọ̀lọpọ̀ omi sí inú iná náà, ṣùgbọ́n níṣe ni Fúnkẹ́ jókòó bí ẹni wípé gbèsè kò kàn án rárá. Fọ́nrán yìí kò yani lẹ́nu rárá nítorí pé Akíndélé kò rojú owó láti ya sinimá Everybody Loves Jennifer. Àwọn òṣèré tí wọ́n tó 225 175 ni wọ́n kópa nínú sinimá yìí tí Fúnkẹ́ ti ná òbítíbitì owó lé lórí. Òtítọ́ ọ̀rọ̀ yìí jẹ jáde nígbà tí òṣèrébìnrin náà ń ṣe àjọyọ̀ tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ àwọn òṣèré tí wọ́n bá a ṣiṣẹ́ lórí sinimá yìí fún odidi ọ̀sẹ̀ 9 gbáko. Jennifer tún tẹ̀síwájú láti sọ wípé owó ara àwọn nìkan lòun fi ya sinimá yìí láì yá kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni bí ó tilẹ̀ wù kí ó kéré mọ́. Àjọṣepọ̀ tí ó dán mọ́rán ni a gbọ́ wípé ó wà láàrin Fúnkẹ́ Akíndélé àti iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó. Ẹni tí ó sọ eléyìí ni Senior Special Assistant fún Gómìnà ìpínlẹ̀ Èkó fún ìròyìn Ọ̀gbẹ́ni Jubril Giwa lórí ẹ̀rọ ayélujára Twitter tí a mọ̀ sí X báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Fúnkẹ́ ni ọba obìnrin box office lẹ́yìn tí ó fi ìtàn balẹ̀ gẹ́gẹ́ bí onísinimá àkọ́kọ́ tí ó pa owó tí ó tó bílíọ̀nù 1.5 náírà ní oṣù kìíní ọdún tí ó kọjá pẹ̀lú sinimá tí àkọlé rẹ̀ ń jẹ́ A Tribe Called Judah. Lára àwọn sinimá tí ó ti ṣe láti ọdún 3 sẹ́yìn tí wọ́n sì ń mì ìgboro tìtì ni a ti rí A Tribe Called Judah, Battle of Buka Street àti Ọmọ Ghetto The Saga. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.